ẹ̀rù Ọlọ́run bà mí, ẹ̀rù Ọlọ́run bà mí, ẹ̀rù ìjọba bà mí, ẹ̀rù àwọn ọba bà mí, ẹ̀rù àwọn olóṣèlú orílẹ̀-èdè Nàìjíríà ó bà mí gidigidi ni. Kí ló bà mí lẹ́rù? Mo rí fọ́nrán kan èyí tó ń jà káàkiri, pàápàá jùlọ kí n sọ pé mo bá pàdé orí ètò brọ́dà wa kan Àkàlàmàgbò TV, torí pé credit fẹ́ni tó bá yẹ ká fún. Lórí fídíò yẹn, arákùnrin kan rin ìrìn àjò, ó lo drone láti fi ṣe àwárí Old Park, Ọ̀yọ́ Old Park. Ó ní ìlú Ọ̀yọ́ tóbi gan. Àwọn tó sì wà ńbẹ̀, ayé kan lọ́tọ̀ ni ayé tí wọ́n ń jẹ níbẹ̀. Ayé olówó wà ńbẹ̀, ayé mẹ̀kúnnù wà ńbẹ̀. Gbogbo eléyìí ò wá dùn bí iṣẹ́ ibi tí wọ́n ní wọ́n ń ṣe níbẹ̀. Irú iṣẹ́ ibi wo ni? Ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà, ìwakùsà àti àwọn nǹkan àlùmọ́ọ́nì orílẹ̀-èdè Nàìjíríà, èyí tí wọ́n ní wọ́n ń ṣe lọ́nà àìtọ́, tí wọ́n ń ṣe nípínlẹ̀ Ọ̀yọ́, nínú igbó tó wà nípínlẹ̀ Ọ̀yọ́, wọ́n ní kì í ṣe kèrèmí. Odidi ìlú kan ni. Irú iṣẹ́ wo ni wọ́n ń ṣe tó sọ ibẹ̀ digbó àìwọ̀? Kí lo fẹ́ lọ mú ńbẹ̀? Ṣé ẹ̀yà Yorùbá ló wà ńbẹ̀? Arákùnrin yìí sọ̀rọ̀ débi pé kì í ṣe ẹ̀yà Yorùbá o, bí ìgbà tẹ́ ẹ délùú míì. Tẹ́ bá tún wá rìn jìnnà, kì í ṣe wákàtí kan àbọ̀ sí inú ìlú gan, ẹ máa pàdé àwọn màálù lóríṣiríṣi àti àwọn tá à ń sọ yìí. Tẹ́ bá wá rìn, wọ́n á sọ fún yín pé àwọn ibìkan tó wà tí wọ́n ti ń wakùsà tẹ́ ẹ̀ lè débẹ̀ láéláé. Ayé ọ̀tọ̀ ni wọ́n ń jẹ ńbẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́, lórílẹ̀-èdè Nàìjíríà. Ta ló láṣẹ nínú igbó yẹn? Bó bá jẹ́ ìjọba àpapọ̀ tó sì wà ní abẹ́ àkóso ìjọba ìpínlẹ̀ tàbí tó wà nípínlẹ̀ kan, eléyìí ò tíì ní ká gba àwọn ààyè tá a gba àwọn tí wọ́n wá ń wakùsà lọ́nà àìtọ́, ṣùgbọ́n ẹ jẹ́ á béèrè lọ́wọ́ ara wa, ọmọ Nàìjíríà, ẹ̀yin ará ìpínlẹ̀ Ọ̀yọ́, ṣó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni? Ṣó ṣẹ̀ṣẹ̀ dé lánàá ni? Ṣáyé ìjọba ológun ló ti bẹ̀rẹ̀ ni àbí ayé alágbádá? Ṣé ìwakùsà wa lọ́nà àìtọ́ kọ́ ló ń kógun jà wá? Àwọn wo ló fààyè gbà á tí wọ́n fi ń jẹ́ kógun jà wá? Bí ò bá sí ká máa wakùsà lọ́nà àìtọ́, táwọn ẹni tó ń wakùsà wa náà tó yẹ kó wúlò fún wa, àwọn nǹkan àlùmọ́ọ́nì wa tí wọ́n ń kó lọ sọ́dọ̀ wọn, ṣé bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ń wá tí wọ́n ń lọ láìsẹ́ni tó dá wọn lọ́wọ́ kọ́, tàbí tí wọn ò sanwó kọ́bẹ́, tàbí tí ò sí àwọn kan tí wọ́n ń ṣẹ́tù? Ta ni wọ́n ń ṣiṣẹ́ fún? Àwọn alágbára wo ló wà nídìí ọ̀rọ̀ yìí? Ta lẹnu ẹ̀ gbà? Kí ló dé tí àwọn ìjọba tó fi ní wọ́n lára tí wọn ò fi lè fi orúkọ àwọn alágbára náà síta, tàbí kán fọwọ́ òfin mú àwọn alágbára? Àwọn tó ń wakùsà lọ́nà àìtọ́, a gbọ́ nǹkan kan nípa wọn. Téèyàn bá dẹ̀ mọ àìsàn tó ń ṣe é, kò ní mọ òògùn tí ó lò sí. Kí ló fa àfẹ̀míṣòfò? Kí ló fa jíjí àwọn ọmọ iléèwé gbé nípínlẹ̀ Ọ̀yọ́? Ǹjẹ́ aláṣẹ ìlú kan, nǹkan kan lè máa ṣẹlẹ̀ nípínlẹ̀ rẹ̀ kó má mọ̀? Ǹjẹ́ aláṣẹ orílẹ̀-èdè kan, nǹkan kan lè máa ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè ẹ̀ kó má mọ̀? Wọ́n wá fi drone gbé gbogbo ìlú yẹn. Ẹ̀rù Ọlọ́run wá bà mí pé ṣé ìlú rèé? Ṣé nípínlẹ̀ Ọ̀yọ́ lórílẹ̀-èdè Nàìjíríà náà? Tá a bá wá wò ó dáadáa, àwọn olórí wa,
látìgbà tí a ti ń bá a bọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ta lọ́wọ́ ẹ̀ mọ́, ta ló yẹ ká pè léèyàn rẹ̀ tó ń torí mẹ̀kúnnù lọ sórí ipò tí kì í ṣe torí àtẹnujẹ ara wọn. Mi ò ní lè fi fídíò yẹn hàn yín, bóyá kí n jẹ́ kẹ́ ẹ gbọ́ díẹ̀ torí mi ò kí ń fẹ́ lu òfin. Orí Àkàràmàgbò TV show ni mo ti mú ọ̀rọ̀ yìí, mo ní láti fún ní credit. Ẹ gbọ́. What you call colonies on the road, occupied by a certain tribe. You see cows roaming freely in the bushes. And you're asking yourself, is this part of your state? It's entirely a new world. It is so deep in, and by the time you move closer, you are told there is a mining site where billions are carted away almost every day. Ìtò sọ fún wa bẹ́ẹ̀ ni pé níbi tá a wà ẹ má bínú, ó ní everyday níbi tí wọ́n ti ń wakùsà wa nǹkan ìní wa, billions of naira ló ń jáde ń bẹ everyday. Nǹkan tó yẹ kí ọmọ orílẹ̀-èdè tàbí ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́, ọmọ Yorùbá kí wọ́n fi jẹ́ èèyàn láyé, àwọn kan gbà wọ́n láyè láti máa kó lọ síbì kan. Ìtò fi yẹ ká dá ilé iṣẹ́ lẹ̀ fọmọ orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ àwọn ọmọ Yorùbá, pàápàá jùlọ àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́, àwọn kan gbà wọ́n láyè kán máa kó lọ. Ṣé lọ́fẹ̀ẹ́ ni wọ́n ń gbà wọ́n láyè tí wọ́n fi gbàwé àṣẹ? Àlàbọ̀rùn wá dẹ̀wù tán, àwọn wá wí pé owó ìwé àṣẹ ó pọ̀ jù, ọba kúkú ń fi kó nǹkan ìjà ogun fáwọn tí wọ́n gbà gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ aláàbò wọn tí wọ́n kì í ṣe ẹ̀yà àwọn tó ní ìlú yẹn gangan o, tí wọ́n kó wa léyìí tọ́pọ̀lọpọ̀ wa nígbàgbọ́ pé Fúlàní ni. Ṣùgbọ́n o, allegedly mi ò mọ̀ bí Fúlàní bí àbí Fúlàní ọ̀hún, torí mo mọ̀ pé Yorùbá ni Yorùbá ń jẹ́, ibi tó bá wù ẹ́ kó pera ẹ̀, Fúlàní ni Fúlàní ń jẹ́. Ẹgbẹ́ tó fi hàn yín díẹ̀ sí, so far tí mo ti give credit sí Àkàràmàgbò TV. Important minerals are being mined, and the community is so isolated. You see wealth and you see poverty. You begin to ask yourself, what kind of country are we building? You begin to ask yourself, how can a land have so much wealth and the people are so poor? Báwo ni That is the story of Nigeria. orílẹ̀-èdè Nàìjíríà ó ṣe ní wealth, ọrọ̀, tíyàwó máa jẹ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà? Báwo ni? Ṣé ìyà yìí lè dópin? Ta ni yóò jẹ́ kó dópin? Ta la máa ké pè? Tá bá la máa ké pè Ọlọ́run, Ọlọ́run náà ló ń gbàdúrà, ṣùgbọ́n ẹ má gbàgbé wípé Ọlọ́run ti ṣe fún wa. Àìmọ́jó ti kù sọ́wọ́ alágẹmọ o. Irú àwọn èèyàn wo ni wọ́n ń ṣe olórí wa? Ṣé àwọn tó wà ń bẹ̀ ní ìsìn nìkan lọ̀rọ̀ yìí bá wí? Pẹ̀lú gbogbo nǹkan tí arákùnrin fi hàn wá, àbáwọn tó ti ń ṣu lórí wa bọ̀ náà lọ́wọ́ ń bẹ̀. Tá a bá wí tán, oníkálukú á máa pariwo, ìjọba yìí ò dáa, ìjọba yìí ò dáa. Àwọn tí wọ́n ti wà bẹ̀ láti 20 ọdún, 30 ọdún, àwọn náà ń pariwo. Kí ló dé tí wọ́n pariwo irú eléyìí tẹ́lẹ̀? Tí kì í bá ṣe ọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n jí gbé l'Ógbómọ̀ṣọ́, àwọn èèyàn ò ní tọpinpin tí wọ́n ń tọpinpin. Ṣùgbọ́n ìbéèrè wa ni pé, ṣó ṣeé ṣe kéèyàn jẹ́ olórí níbì kan kírú nǹkan báyìí máa ṣẹlẹ̀ kó má mọ̀? Ṣó ṣeé ṣe kírú igbó yìí jẹ́ tí èèyàn kan ló ṣe àkóso irú ẹ̀, kírú ẹ̀ máa ṣẹlẹ̀ kó má mọ̀? Ẹ̀mí mẹ̀kúnnù ni wọ́n fi ń wewu. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ti jí gbé wọnú igbó yìí lọ ni wọ́n ti fi ṣe rádaràda. Àìmọye tí ń gbowó ẹ̀mí ẹ̀ tí ò lè bọ̀ mọ́. Ẹ jẹ́ wá sọ báyìí pé, ṣé ó ṣeé ṣe kéèyàn jẹ́ olórí níbì kan kírú nǹkan báyìí máa ṣẹlẹ̀ kó má mọ̀?
àṣírí tó tú yìí tí kì bá ṣe ọ̀rọ̀ olóyè Sunday Ìgbòho tó fagídí wọnú igbó lọ tá a wá ń rí rìpọ́ọ̀tù iye wákàtí tí wọ́n fi rìn àti irú àwọn ilé ńláńlá tí wọ́n kọ́ sínú igbó, ṣáwọn ẹni náà ń dìbò fáwọn ìjọba lásìkò òṣèlú? àwọn wo ló ń lọ campaign níbẹ̀? báwo ni ọ̀rọ̀ illegal mining yìí báwo ló ṣe bẹ̀rẹ̀? àwọn wo ló bẹ̀rẹ̀ ẹ̀? ta ló fẹ́ tú? àwọn wo ló ń gbowó lórí ẹ̀? ṣáwọn tí wọ́n ń pè ní kàbáàrì yẹn àbáwọn alágbára orílẹ̀-èdè yìí tágbára Ọlọ́run ò lè ká àbí? àwọn tí wọn ò rí nǹkan kan pọ́nlá ni wọ́n ń jí gbé, bó tiẹ̀ jẹ́ pé ó ti ń kan àwọn èèyàn ńláńlá náà. àfọ́fà ta ni? tá a torí àtẹnujẹ tá a bẹ̀rù àtúbọ̀tán. kí nìdí táwọn afẹ̀míṣòfò fi wá jiyàn gbé nígboro? ẹnikẹ́ni ò mọ̀. ṣùgbọ́n lérò tiwa wọ́n ti ní àwọn irinṣẹ́ tó lákàkì lọ́wọ́. àwọn irinṣẹ́ tó le wọ́n ti ní lọ́wọ́. àwọn wo ló ń kó fún wọn? àwọn tí wọ́n gbà láàyè láti máa ṣe illegal mining pé ẹ máa fi dáàbò bò wá náà ni. ṣé ìjọba orílẹ̀-èdè yìí àbí ti àwọn ìpínlẹ̀ tí wọ́n ti ń wa àwọn kùsà wa yìí, ṣénú wọn dùn sí tó ń ṣẹlẹ̀ báyìí? ṣálàbọ̀rùn ò ti wá dẹ̀wù, ṣágbára wọn kà mọ́? a lè sọ pé èèyàn kan ṣoṣo báyìí ló wà ńbẹ̀. a gbọ́dọ̀ dárúkọ torí allegedly àmọ́ ni, ṣùgbọ́n ìjọba níjọba ọmọ jẹ́. ìlú tíjọba ò bá ti lè pèsè ààbò lórí dúkìá àti ẹ̀mí ará ìlú débi pé wọ́n ń jí àwọn ọmọ kéékèèké àti àwọn obìnrin gbé, tí àwọn àgbẹ̀ ò ti lè lọ sóko, àánú ṣe wá púpọ̀. ọmọ Yorùbá, gbogbo ibi táwọn ajínigbé ti ń dà wá láàmú ńlẹ̀ Yorùbá, wọ́n rí kùsà àwọn nǹkan àlùmọ́ọ́nì tí wọ́n fẹ́ wà ní. a ní ministry fún o, minister tó wà fún Ministry of Mineral Resources. ara wo ni orílẹ̀-èdè ń fi mineral resources wa dá? kí lẹ lè sọ nípa àwọn tó ń wa àwọn kùsà wa, àwọn nǹkan àlùmọ́ọ́nì wa lọ́nà àìtọ́? kí ni nǹkan tẹ́ lè sọ fáráàlú? báwo ni àwọn ìjọba ṣe fẹ́ dá àwọn tí wọ́n ti lé jìnnà ní agbègbè wọn tí wọ́n ti rí àwọn mineral resources padà tẹ́mi wọn ò fi ní máa ṣòfò lórí nǹkan wọn ní orí ilẹ̀ bàbá wọn? ṣé mọ̀ pé àṣírí tó ń tú yìí, ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ tó fi ń tú. tó bá ń tásìkò àti iṣu, àwọn bàbá wa ní kinní kan là, bó bá wá jẹ́ torí owó, tó jẹ́ torí ọlá ni, tó jẹ́ torí ipò ní gbogbo nǹkan fi ń ṣẹlẹ̀, tó jẹ́ nítorí òṣèlú, tí ò bá mọ̀ mú tẹ̀mí lọ kì bá mọ̀ dá. ẹ mọ iye ẹ̀mí tó ti bọ́ látàrí pé àwọn pípì kó àwọn afẹ̀míṣòfò kọ́ra láwọn tó ń ṣe illegal mining, wọ́n dẹ̀ ń fún wọn ní àwọn nǹkan ìjà láti fi bá aráàlú jà. ṣáráàlú lọ bá wọn bí tí wọ́n ti ń wa mining wọn ni? bíjọba ń bá ń wò wọ́n ràn tí aráàlú ò dẹ̀ sọ̀rọ̀, tí gbogbo owó dẹ̀ ń wọlẹ̀ síbi tó fẹ́ wọlẹ̀ sí, kí ni tìjínigbé ṣe jẹ́? ọ̀tọ̀ làwọn darandaran bẹ̀rẹ̀ tiwọn, títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí, ìjọba ò lè sọ págbára àwọn ká wọn. ṣójoojúmọ́ láwọn dúró di àwọn ará Amẹ́ríkà, àwọn ará Ísírẹ́lì, Ọlọ́run gbọ́ à ń tanra wa jẹ, kán wá gbà wá, ṣé àní ọkọ̀ bá wa? ìtò ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, kò sí ìlú àwọn òkèrè tí wọ́n máa rí pé a ní gbogbo nǹkan tá a ní tá a serious lé lórí, táwọn olórí wa ò mọ nǹkan tí wọ́n lè ṣe, táwọn náà ò ní fẹ́ kórí wọlé nítorí nǹkan kan náà. ṣé nǹkan kan náà kọ́ ni yóò máa padà ṣẹlẹ̀? níjò la fẹ́ ní àwọn èèyàn tí wọ́n yọ wá nínú ewu tó wà nílẹ̀ yìí. à ń sọ̀rọ̀ state police, Ọlọ́run á jẹ́ kó ṣeé ṣe, ká gbà kó ti ṣeé ṣe.
ṣé àwọn ìjọba yìí náà lè jẹ́ kí state police yẹn ṣiṣẹ́ pẹ̀lú nǹkan tí ó ń ṣẹlẹ̀ lórí illegal mining tágbára wọn ò ká àti sọ pé ó tó? Torí gbogbo wa là ń rò pé kí ló ń fa wàhálà? Ọ̀pọ̀ ti ní ẹ̀sìn ni, kìrìsìtẹ́nì ni wọ́n fẹ́ pa. A padà rí wípé àwọn tí wọ́n ń sọ pé ẹ̀sìn mùsùlùmí gan wọn ń ṣe mùsùlùmí gidi. Ọ̀tọ̀ ló ń sọ pé torí òṣèlú ni a gbà bẹ́ẹ̀, nítorí tó ń kálukú fẹ́ jẹ, wọ́n fẹ́ débẹ̀. Ẹ dẹ̀ ti dolówó, ẹ ti dọlọ́rọ̀, ṣe fẹ́ dọ́lọ́run ọba ni. Ìwọ tó ń múra àti lọ bẹ̀ ṣágbára rẹ̀ ká, ta lágbára rẹ̀ ká tó wà nílẹ̀. Àfi kọ́ ọmọ Yorùbá ó má jókòó, àtèkìtì àti Kwara àtòǹdó, gbogbo ibi tí wọ́n ti ń dà wá láàmú, wọ́n ti rí nǹkan àlùmọ́ọ́nì ńbẹ̀ ni. Tí ẹ bá kó nǹkan ìjà ogun fún wọn tán, àwọn tí wọ́n gbà láàyè yìí wọ́n fẹ́ gba orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ nílẹ̀ Yorùbá tá a ti ní nǹkan àlùmọ́ọ́nì jù. Wíwọnú igbó Sunday Ìgbòho ó tún wá là wá lójú o. Pípa ẹ̀gbọ́n Sunday Ìgbòho nígbà tó wá dáko ó tún là wá lójú ìwà táwọn ará bí fẹ́ wò. Láyé Buhari ó dákẹ́ kò sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò àtàwọn darandaran. Katsina ìlú ẹ̀ nígbà tó kú tán, ibẹ̀ ni wọ́n ti ń ṣòro tó pọ̀ jù ń sìn. Wọ́n tó ti jí àwọn ọmọ gbé ní Borno. Tẹ́ ẹ bá ṣàkíyèsí gbogbo àwọn agbègbè tí wọ́n ti ń ṣiṣẹ́ yìí, wọ́n rí nǹkan àlùmọ́ọ́nì ńbẹ̀ nù. Ìyà tó ń jẹ wá lọ́wọ́ àwọn ará ilẹ̀ òkèrè, pàápàá jùlọ bí wọ́n ṣe allegedly China nínú ọmọ Nàìjíríà ò lè lọ China kó lóun rí nǹkan àlùmọ́ọ́nì ńbẹ̀, kò sírú agbára tán fẹ́ ní. Nǹkan tí wọ́n fi pamọ́ fáwọn ọmọ tiwọn, wọn bí ìyáláyà ìlú náà, kò sí nílẹ̀ òkèrè. Even láfíríkà ń bí tí wọ́n máa fààyè gbárù nǹkan tí orílẹ̀-èdè Nàìjíríà fààyè gbà tí wọ́n ń wò níran yìí tó dè lè dogun kò dọ̀dẹ̀. Ẹ wá ní wọn ò lè gba orílẹ̀-èdè Nàìjíríà, wọn ò lè gbálẹ̀ Yorùbá. Ṣé lè tá a jọ wà yìí, àwọn tá a fi solórí tá à ń wò níwájú, lẹ́yìn sùúrù kádìẹ̀ ó fò, mélòó nú àwọn ẹbí wọn ló wà lórílẹ̀-èdè Nàìjíríà yìí? Nǹkan ti bàjẹ́ kọjá sísọ. Ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ gómìnà Ṣèyí Mákindé lèyí tá a wí ti ń ṣẹlẹ̀. Gómìnà ìpínlẹ̀ yòókù ṣé kò ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn? Báwo la ti fẹ́ máa tún fi owó import kó nǹkan tí wọ́n bá kó lọ lọ́dọ̀ wa tí wọ́n sọ doríṣiríṣi padà, ńgbò ní Nàìjíríà fẹ́ níláárí? Lọ́pọ̀lọpọ̀ ìgbà ní mi ò ṣe ń lè bú àwọn agbófinró. Ìtí ń bẹ lọ́wọ́ wọn àtowó oṣù tí wọ́n ń gbà, àti owó ìtí ń bẹ lọ́wọ́ wọn tí mò ń sọ bí nǹkan ìjà, wọ́n ń gbìyànjú ni. Owó oṣù tí wọ́n ń gbà náà bí ìgbẹ̀yàn ń lọ fẹ̀mí lakú tí wọ́n fún tọ́rọ́ kọ́bọ̀. Bó bá kú gbé kú gbé, kì í ṣe pé yà ò já wọn náà. Ṣé tí ọmọ Nàìjíríà, tíjọba Nàìjíríà tí wọ́n bá ní lọ́kàn láti dojú ìjà kọ agbésùnmọ̀mí tàbí afẹ̀míṣòfò, wọn ó ti ra nǹkan ogun jọ rẹpẹtẹ, èyí tá a ṣẹ̀ṣẹ̀ ń pariwo k'Amẹ́ríkà ràn wá lọ́wọ́. Owó tá à ń rí tó yẹ ká rí làwọn agbésùnmọ̀mí àti ní ẹ ti gbàjọ àwọn tó ń wá kùsà. Ministry tó ń rí sí mineral resources, alẹ́ lọ́rọ̀ láti bá wa sọ. Ọ̀nà wo lẹ fẹ́ fi gbà dẹ́kun wíwakùsà lọ́nà àìtọ́ kọ́mọ Nàìjíríà náà ò lè rówó mú lọ sẹ́nu? Ayé kan ṣoṣo ló wà. Kò yẹ kí orílẹ̀-èdè Nàìjíríà yìí kó wà fáwọn èèyàn kan ṣoṣo kó pa àwọn èèyàn kan tì. Lóòótọ́ kò sílùú tí ò sí olówó àti mẹ̀kúnnù, ẹ má jẹ́ kó sì ó pọ̀ jọrọ̀ lọ lórílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ará Amẹ́ríkà tí wọ́n ń bá wa gbógun ti àwọn agbésùnmọ̀mí àtàwọn ará Ísírẹ́lì tí wọ́n fẹ́ fọwọ́sowọ́pọ̀, kí la mọ̀ tí wọ́n rí torí pé àwọn èèyàn ń sọ pé àwọn alágbára làwọn ará bí ń ṣiṣẹ́ fún? Àwa ò sì mọ àwọn alágbára tí wọ́n ń sẹ́tù. Kí la mọ̀ tí wọ́n rí tí wọ́n fi ń dọ́wọ́ dúró díẹ̀
tí wọ́n fi ń tọwọ́ ọmọ wọn bọṣọ. Kí la mọ̀ tẹ́ ẹ rí tó fi ṣòro láti fọwọ́ ìjà gbé Gumi? Àwọn èèyàn kan ní Gumi mọ àṣírí tó pọ̀ jù nípa ọ̀rọ̀ ìjọba àti agbésùnmọ̀mí. Àtìrẹni tó sọ pé Gumi wá sọ tẹnu ẹ o. Gbogbo igbó tí resources wà pátá, àwọn abúlé tó súnmọ́ bẹ̀ ti dáràn nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ àdẹ̀ṣe ààyè wùwà fibi sólóore ọmọ Yorùbá. Ètò àbùdá, gbogbo bí ẹ ṣe ń jiyàn gbé, campaign ò dúró. Àfi bí ìgbà tó jẹ́ wípé nǹkan kan ò ṣẹlẹ̀. Ta ni ó gbọmọ mẹ̀kúnnù sílẹ̀? Àwọn tí ò rówó jẹun, tí wọn ò róko lọ, tí wọ́n jí gbé tán ní ká máa mú 10 million wá, 100 million, 40 million nílùú tó lọ́ba tó níjòyè. Àwọn ò sọ pé ìgbìyànjú ẹ̀yin ìjọba wa o. Èyí tó kàn wáyé yìí lórí ọ̀rọ̀ àwọn oní illegal mining nípínlẹ̀ Ọ̀yọ́, òun ló fọ̀rọ̀ tá a mú wá o. Báwo ò bá rí fídíò ẹ̀, àwa ò ní sọ̀rọ̀. Àwa kọ́ la sọ, analyze ẹ̀ ni. Tẹ́ ẹ bá gbọ́ ohun tọ́mọkùnrin yẹn sọ, ó dùn mí àwọn nǹkan tó ń já wọlé. Ìyí tó sọ dẹ́rù bàyàn, ẹ̀jẹ̀ tó play ẹ̀. It's entirely a new word. It is so deep in, and by the time you move closer, you are told there is a mining site where billions are carted away almost every day. Important minerals are being mined, and the community is so isolated. You see wealth and you see poverty. You begin to ask yourself, what kind of country are we building? You begin to ask yourself, how can a land have so much wealth and the people are so poor? That is the story of Nigeria. And this... Tọ́ ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń wò wá, ìkànnì Jùgbà Master Challenge náà la wà. Ẹ máa bá wa pé ètò wa, a nífẹ̀ẹ́ yín gan, ẹni dààmú. Ṣeun Agboola lórúkọ tèmi.